ó ń ṣiṣẹ́ fún ìṣọ́ra, ó ń ṣiṣẹ́ fún ayẹta, ó ń ṣiṣẹ́ fún ọ̀wọ̀, oríṣiríṣi nǹkan ló ń ṣiṣẹ́ fún. So bá ṣe máa lo ewé tí mo ń dání ní ewé tàgìrì. Ṣé rí ewé ẹ máa bá mi gbó dáadáa. Fresh one ẹ máa gẹ̀tẹ̀ pẹ̀lú igbá. Ẹ máa gẹ̀tẹ̀ pẹ̀lú igbá. Tẹ́ bá ti gẹ̀tì nǹkan méjèèjì yìí, ẹ máa lọ mú ewé, ẹ máa gbó sínú igbá yẹn, ẹ bu omi. Inú igbá yẹn náà lẹ ti máa gbó, ẹ gbó dáadáa. So omi nǹkan yìí tẹ́ bá ti extract tó bá ti toró dáadáa, òun lẹ lọ gbé kaná. Pẹ̀lú igbá yẹn lẹ fi máa gbélé náà o. Igbá yẹn dẹ̀ máa ṣe jiná. Àṣẹ tó wà ńbẹ̀ nìyẹn. Igbá yẹn ò ní jóná, kò ní lu, ó máa ṣe kíní ìjìná. Tẹ́ bá ti wá gbé lórí iná, ẹ lè lo náà gas, ẹ lè lo stove, ẹ lè lo anything. So ẹ wá lọ wá rice níwọ̀nba. Bóyá rice agolo kan ni o, bóyá lájẹ agolo ni o, ẹ wá fi sí. Ẹ má fọ rice yẹn nù, ẹ dà sínú omi èyí tẹ́ ẹ ti ṣètò yìí, ẹ dà síbẹ̀. Tẹ́ bá ti dà síbẹ̀, omi tàgìrì ni mò ń sọ̀rọ̀ lórí tẹ́ ti gbó yìí. Òun náà lẹ fi máa ṣe rice yẹn jiná. Tẹ́ bá ti ṣe tó ti jiná dáadáa, ẹ wá gbé sọ̀kalẹ̀. Má gbé sílẹ̀ lẹ́ o. Ẹ lè gbé sí orí nǹkan kan tàbí orí òṣùkà, ìdè ò gbọdọ̀ kanlẹ̀. Kẹ́ wá fi ọwọ́ yín, kẹ́ wá fọwọ́ jẹ. Ẹ má fi ṣíbí jẹ o. Kẹ́ wá fi ọwọ́ jẹ. Nígbà tẹ́ bá jẹ, tẹ́ bá ti jẹ lọ́jọ́, nígbà tẹ́ bá jẹ instant náà lẹ ti máa ráwọn ìyàtọ̀ kọ̀ọ̀kan lára yín. So tẹ́ bá jẹ báyìí, ó di odidi nìyẹn. Tó bá yìnbọn, tó bá yẹ pé wọ́n fẹ́ yin ìbọn àbí jàmbá kan fẹ́ ṣẹlẹ̀ ní tòótọ́ ibi tí ẹ wà, ó lè jẹ́ pé ẹni tíṣẹ́ yẹn bá wà lára ẹ̀, tẹ́ni yẹn bá kọjá tán nìkan yẹn á tó ṣẹlẹ̀, kò ṣáà ní rìn kònà ìjàmbá. Ó dẹ̀ ń ṣiṣẹ́ fún àṣàsínà. Tó bá ń pe orí èèyàn tó bá fẹ́ gbìyànjú láti ṣàṣìyàn, kò ní mú yàn. A bá wa lára mu.